Mo kí gbogbo ẹ̀yin olùgbé mi Àìtàlẹ̀ abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Káàbọ̀ sí series tí mo pè ní Àìtàlẹ̀ abiyamọ reloaded. Àkòrí wa fún tèmi ni asán lórí asán, ikú lópin. Ẹ máa bá mi ká lọ. Ẹ ṣé tẹ́tí sí mi. A kú ìgbà yìí o. Èmi náà ni o. Èmi tiyín ní tòótọ́. Àìtàlẹ̀ abiyamọ. Àìtàlẹ̀ o. Abiyamọ. Àìtàlẹ̀ o. Kú ọ̀rọ̀ ọmọ. Àkíyèsí mi ní tó bá ṣẹlẹ̀ sí múmìnì, wọ́n á ní inna lillahi wa inna ilaihi raji'un, tó túmọ̀ sí pé ọ̀dọ̀ rẹ la ti wá, ọ̀dọ̀ rẹ náà la ó sì padà sí. Tó bá ṣẹlẹ̀ sónígbàgbọ́, wọ́n á ní a fi eérú fẹ́rú, a fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Tó bá ṣẹlẹ̀ sáwọn ẹlẹ́sìn àbáláyé, wọ́n lè ní irinwó àjànàkú sùn bí òkè. Wọ́n á fún lẹ́dìyẹ ìrànà. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ pé adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé. Àti pé ká kú lọ́mọdé kó yẹni, ó sàn ju ká kú lágbà láì ládìyẹ ìrànà lọ. Ikú tó bá ṣẹlẹ̀ ságbàlagbà tó dàgbà tó dògbó, tó fọwọ́ páwú tó fẹ́rìgì jóbi, á kọ́kọ́ jóhun ìbànújẹ́ níbẹ̀rẹ̀. Ayọ̀ á wá kẹ́yìn ẹ̀. Ni wọ́n ṣe máa ń ní alárúgbó ò ní fẹ́ kárúgbó òun kú. Ijó, ẹ̀rín, ayọ̀, àṣeyẹ, àwẹ̀jẹwẹ̀mu á wá kẹ́yìn ẹ̀. Tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ langba tí kò tíì gbó, ó ní ìbani nínú àti lọ́kàn jẹ́ ni wọ́n ṣe máa ń ní ohun ìbànújẹ́ ni kí májèsí kó tójú òbí rọ̀run, kí Elédùwà dákun dábọ̀ kó má jẹ́ kí gbogbo ẹlẹ́yẹ wa kó ṣáájú o. Tó bá ṣẹlẹ̀ sọ́mọ kékeré, wọ́n á ní iná o, k'Elédùwà ọlọ́jọ́ èní, kí iná ọmọ jó wa o, iná ọmọ àárọ̀, iná ọmọ ọ̀sán, iná ọmọ ìrọ̀lẹ́, iná ọmọ alẹ́, kò ní jó ẹnìkọ̀ọ̀kan wa o, kò ní ṣẹlẹ̀ ní sàkání wa o, àṣẹ Èdùmàrè. Tó bá ṣẹlẹ̀ sóyún inú, tóyún jábọ́, wọ́n á lómi ló dànù, akèrègbè ò fọ́. Mo ṣe bí kèrègbè tí ò fọ́, ìrètí ṣì wà fún, torí yóò tún lọ odò, yóò lọ pọnmi. Fábàdà, wọ́n á ní Olúwa á ṣe míì.
tó bá ṣẹlẹ̀ sí ọ̀dọ́, wá forin arò sẹ́nu, wá ní oró ńlá lẹ dá. Ọlọ́jọ́ èní kó má jẹ́ kó dá wa lóró o, kó má jẹ́ kó ṣẹ́ wa lórí. Àṣẹ Èdùmàrè. Ohun tí mò ń sọ yìí, àǹkó ni o. It's the only àǹkó tí gbogbo ènìyàn ta nínú ẹ̀ àjọdá ni, ẹgbẹ́jọdá ni, ó sì kárí. Ó kárí tẹrú tọmọ, tó bá ti joyè, gbogbo mùtúmùwà pátápátá. Ẹlòmíì lè fi ti ẹ̀rọ agbádá, ẹlòmíì lè fi rán miniskirt. Ṣé ti ẹ̀ wá rí gbogbo stars tí wọ́n ń fàǹkárá gbẹ́ lóde òní? Wọ́n lè fi gbẹ́ kódà wọ́n wà stylish pẹ̀lú ẹ̀ pẹ̀lú. Wọ́n á tún fakọ sí ikú àlìmọ́ǹtì. Nǹkan tí mò ń sọ yìí, àìsàn ni o. Àìsàn tí ò ṣe é wò, gbogbo èèyàn ló máa ṣe, kárí ilé ni. Àìsàn yìí kò gbóògùn, kò gbáàjò, kò sì ṣe é wò. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní àìsàn ló ṣe é wò, àrítọ́ lọ́jọ́ ṣe. Àrùn yìí tí gbogbo ènìyàn ní o. Tí gbogbo ayé ní pẹ̀lú, kò lẹ́rọ̀ o. Kárí ayé ni, globally. Kárí láì ikú. Wọ́n ní òkú ń sunkún òkú, akáṣọlérí ń sunkún ara wọn. Wọ́n á ní a kú dàrú ara wa. Tá a bá lọ síbi tó kù ti kú, ara wa bù máṣọ́ làòlàò. À wà sóbà torí a mọ̀ pé oyè tó kára Àwó ó ń bọ̀ wá kára Ẹdẹ. Mo ṣe bí mọ̀kànmọ̀kàn lóye kàn. Tó kù bá ti kú, a ṣàṣeyẹ ìkẹyìn fún wọn ló bá tán o. Tó bá ti fẹ́rú, tí wọ́n fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀, tàbí tí wọ́n kírun sí wọn lára, tàbí tí wọ́n ṣòro lé fún wọn. Oníkálukú á bá pẹ̀yìn dà, ló bá tán o. Gbogbo á dáadáa, gbogbo oyè rẹpẹtẹ, sátífíkẹ́ẹ̀tì bẹ̀rẹ̀, ayé ọmọ ọkọ, àlè, tẹbí tará tọ̀rẹ́ tojúlùmọ̀, mobile phones, bank account, Twitter, Facebook, Instagram, Snapchat, private jet, mansion, whatever it is, tẹni ní dúkìá, bí gbogbo ẹ̀ bá tán, asán lórí asán, òfo lórí òfo. Gbogbo ohun tẹ́ ẹ fogún ọdún kó jọ, gbogbo ohun tẹ́ ẹ fọgbọ́n oṣù ṣàjọ, gbogbo ẹ̀ dòfo.
láàárín ìṣẹ́jú kan tẹ́lẹ̀mí gbà. Gbogbo ẹ̀ lẹ fi lẹ̀. Wọ́n á gbápá kò ṣeé gbé, wọ́n á gbẹ́sẹ̀ kò ṣeé gbé. Gbogbo wardrobe tó kún fáṣọ ó ti wá padà dèkísà. Gbogbo mẹ́ríkẹ́ gbogbo ẹ̀ tí wọ́n á hun jọ. Gbogbo góòlù, whatsoever it is you hold so dear, láàárín ìṣẹ́jú kan ló bá dòfo. Gbogbo ẹ̀ di ládòfo, ló bá dòfìfo. Gbogbo millions, trillions èyí tẹ́ ẹ jí kó sí bank. Gbogbo ilé tẹ́ ẹ rà tẹ́ ẹ kọ́ all over the world àti èyí tẹ́ ẹ ṣiṣẹ́ fún. Gbogbo ẹ̀ ló bá tán o. Ẹ fọwọ́ bà á, ẹ ti fi lẹ̀. Torí ẹ̀ ni wọ́n ṣe máa sọ pé ilé ayé àfọwọ́bà fi lẹ̀. Ẹ fọwọ́ bà á ni, ẹ lè kó lọ, kò ṣeé kó lọ. After all, ẹ mú ohunkóhun wá, ẹ ní mú ohunkóhun lọ. Tó jẹ́ pé visa free ni. Visa free ni. Ṣé rọ́rọ̀ kó tá à ń sọ lọ́wọ́ ẹ̀? Everybody ni citizen o. Nígbà tí citizenship bá dé ní ìṣẹ́jú náà tí ẹlẹ́mìí gbà, tẹ́ bá ti gba citizenship yín of ibojì, citizenship of 6 feet, kárí ilé ni o. Tó bá ti kàn yín, lágá ló máa wọlé láì ní kànlẹ̀kùn, kò ṣeé bá jàǹpátá. Ẹlẹ́dàá a lè wí lè ṣe tó bá ti lu citizenship yín, torí àṣeyọ̀wù ni. Torí pé kí ni ewé kan kì í bọ́ lára igi kó má mọ̀ sí. Tó bá ti stamp citizenship yín, ìṣẹ́jú náà, wákàtí náà, wíníwíní náà, ohunkóhun yòówù kí ẹ lè máa ṣe, with immediate effect and alacrity, ẹ ti gbà nìyẹn. Ó kàn wá jẹ́ pé ìlú bí tẹ́ ẹ lọ ẹ nílò ohunkóhun, ẹ ní láti mú ohunkóhun dání, ìhòòhò ni. Torí human dignity ni wọ́n ṣe máa ń ṣe gbogbo ceremony. Daṣọ bò ó bí sípò sí ìdí ni. Ìdí ló bá dé, gbogbo ara tó ń dán, gbogbo ẹ̀ bá dìde. Tẹ́ mọ dóòórùn para yín. Òórùn yín náà ni ó pa yín nù bẹ́ẹ̀. Ẹ wá wú bẹ́rẹ́kẹ́tẹ́ lẹ́bàbẹ́ o. Lẹ bá máa ṣe dí wọ̀nàwọ̀nà. My candid advice, ẹ má máa sá fún dìyàn.
Candidly, ẹ yé sá fúndìn torí ìdin náà lẹ máa padà di o. And candidly again, ẹ má máa sọ pé ẹ má máa sọ pé ẹ lè di eégún o torí eégún yìí kan náà lẹ máa padà di o. So kí la wá ń sọ? Ẹlòmíà ní òun ò lè di eégún tó jẹ́ pé eégún ló gbé ẹran ara dúró. Ẹ jẹ́ tètè máa di eégún báyìí kẹ́ ẹ máa fi kọ́ra. Ẹlòmíà ní I can't stand it. Ọlọ́run. Sátí Àdìgún Àrò. Mi ò lè stand there. Mi ò lè dúró níbi tí ò bá ti séèyàn. Like seriously, tó jẹ́ pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí, residency ibẹ̀ permanent ni. Ibi tẹ́ ẹ̀ ń lọ yìí, ẹ̀yin nìkan ló máa kú. Ẹ̀yin nìkan lẹ máa wà ní yàrá. Ẹ̀yin nìkan ní ó kù. Gbogbo ẹbí á lọ, ọkọ á lọ, aya á lọ, ọmọ á lọ, ọ̀rẹ́ á lọ, kódà ọ̀tá á lọ. Á wá kù yín. Ẹ̀yin nìkan ṣoṣo nínú 6 feet. You better start practicing isolation now and get used to it because you will be isolated, restricted. Tí ò ní sẹ́nìkan àtẹ̀yìn àtipa yín nìkan ẹ máa kùn bẹ́ẹ̀. Ẹlòmíà ní á ní òun wà claustrophobic tó jẹ́ pé àtẹ̀yìn àti claustrophobic yẹn gan-an lè máa wá di pàdípàdí 5 and 6. Ẹlòmíì á lóun ò lè sùn lóògùn. Ṣé iná wá wà nù pósí ni àbí iná wà nù sàárè? Kò sí náà, kódà blackout pósí, blackout sàárè tó tà ní. Kò sí nọ́mbẹ̀ o. Kẹ́yà tètè máa fi kọ́ra báyìí torí kíkọ́ ni mímọ̀. Simple. Tí wọ́n bá ti lu stamp citizenship tá à ń sọ yìí, ẹ ti gba residency nìyẹn o. Residency ẹsẹ̀ 6.
Citizenship permanent residency ẹsẹ̀ mẹ́fà tí mò ń sọ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbàgbà mo ṣe jẹ́ pé lójú ayé lókè èèpẹ̀ oríṣiríṣi ọ̀nà òun là ń gbà láti ní citizenship wa. Ẹlòmíì ọ̀nà àrùn ló gbàgbà, ẹlòmíì àrìnfẹsẹ̀sí ló fi gbà á, ẹlòmíì àkóbá, ẹlòmíì àfọwọ́fà, ẹlòmíì sì ní àsìkò ẹ̀lú tó ọlọ́jọ́ ló dé. Ẹlòmíì ogun, civil war, ẹlòmíì natural disaster, ẹlòmíì nídìí kèéta kẹ́ni mọ́nì àfimí ló fi residency ẹ̀ gbà. Irrespective of ọ̀nà tẹ́ ẹ gbàgbà sure banker ni bóyá ẹ gba long route ni àbẹ́ ẹ gba short cut kò sí ni ẹ máa gba citizenship ní ṣáá ni with permanent residency. Permanent residency of 6 feet ẹsẹ̀ mẹ́fà kò jù bẹ́ẹ̀ lọ. Àtẹni kánjú àtẹni mú sùúrù ni wọ́n ṣe máa ń ní asúré tètè òní kọjá alé. Mo ṣe bá a rìn gbẹ̀rẹ̀ kò ní sọnù bẹ́ẹ̀ ni kò ní sùn sọ́nà. Àtẹni tó gbójú ilé àtẹni gbọ̀nà ẹ̀bùrú àtẹni gbá fèrèsé everybody ló máa gbà á. Kódà wọ́n máa ṣe swearing in ceremony. Bẹ́ẹ̀ ni swearing in ceremony lòkù ṣíṣe tá a máa ń ṣe. Big celebration no, it's celebrated. Permanent residency tí mò ń sọ is a thing to be celebrated. Highly elaborate one àgàgà tẹ́ni yẹn bá dàgbà tó dògbó. And it's a thing of joy. It's worthy of celebration. Bówó bá ti mọ ni o. Torí bówó bá ti mọ lògùn mọ. Torí wọn èkó ni wọ́n tẹ́. Awòlú má tẹ́ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Ṣùgbọ́n kò sí ni wọ́n máa ṣayẹyẹ wẹ̀jẹwẹ̀mu. Kí la wá ń sọ? Ẹ máa rotí kó ikú is a daily phenomenon as part of life. Èmi ó kọ̀ jẹ́ pé mi ò mọ gbogbo hypocrisy shenanigan gbogbo pretense táwọn èèyàn máa ń ṣe tó bá ti di ọ̀rọ̀ àtiláwí ológbòdò. Tí sọ gbogbo ènìyàn dójó. Ológbòjò tí rọra wọlé láì ní kànlẹ̀kùn. Kò sí security ọ̀hún tí kò lè beat hands down. Kárí láì. Òjíṣẹ́ Olódùmarè iṣẹ́ tẹ́lẹ̀dá fi rán ó ló ń ṣe. Ọ̀nà tẹ́lẹ̀dá làálẹ̀ fún ó ló ń tọ́. Bó tilẹ̀ jẹ́ pé nígbà míì a máa ràn lọ́wọ́ a máa ń jẹ́ kó tètè yá.
tí yóò yá ní pápápá. Irú àwọn yẹn ni wọ́n máa ń ní ọjà wàràwàrà ni wọ́n wá ná. Fàkàtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ẹ bá pause ẹ ni, ẹ fi sí slow motion ni, ẹ rewind ẹ ni, ẹ fast forward ẹ ni, ẹ play ẹ ni, yóò ṣẹlẹ̀ torí àwáyé má lọkàn ò sí, dandan sì ni kú. Àwáyé ikú kò sí ikú. Ẹ ṣe eré, wọ́n ní ká ṣe eré láyé wa kí wọ́n lè ròyìn wa tá a bá lọ tán sí rere tàbí sí ìdàkejì ẹ̀wẹ̀. Ẹ máa ro ti kú o, kẹ̀sì máa múra lẹ̀, kẹ̀sì máa yọ ti kú sọ́tọ̀ nínú ètò ìṣúná, nínú gbogbo nǹkan tí a máa ń létò fún. Ẹ jẹ́ kó wà nínú ètò wa ká máa létò fún. Torí ẹ̀ làwọn adójútòfò ẹ̀mí, òfò ara, torí ẹ̀ náà ṣe wà. Torí ìgbà tí iye náà ó ṣàyè yín. Torí ìgbà tí residency ọ̀fẹ́ erùpẹ̀ lásánlàsàn tó bá máa dé. Àbílẹ̀ ayé tá a wà ikọ́. Ẹlòmíà lóhun ò lè jókòó sílẹ̀ lẹ́. Ẹlòmíà tí ẹ lóhun ò lè fẹsẹ̀ lásán tẹlẹ̀ rìn lórí ilẹ̀ àfi tó ń bá wọ bàtà. Àbẹ́ ẹ̀rí yẹ̀pẹ̀ tó ń sá fún yẹ̀pẹ̀. Ṣíọ̀. Tó jẹ́ pé gbogbo ọdún, gbogbo oṣù, gbogbo ọ̀sẹ̀, gbogbo wákàtí, gbogbo ìṣẹ́jú kan yòówù ká lò láyé, bóyá ló tó seconds lójú Olódùmarè. Torí pé àfọwọ́bà tí ń fi ilẹ̀ ni. Ojú wa ló ti máa ń pẹ́ lójú Elédùà. Seconds ni, split seconds ni pẹ̀lú. Ẹ fọwọ́bà tẹ́. Ẹ sì fi ilẹ̀ period. Fẹ̀kàntẹ́lẹ̀ ikú kárí. Torí gbogbo wa la máa kú. Gbogbo ohun yòókù tó wà láyé kò kárí. Torí gbogbo wa kọ́ la máa lówó, gbogbo wa kọ́ la máa bímọ, gbogbo wa kọ́ la máa lálàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó kárí. Ikú kárí, ẹ̀mí kárí,
gbogbo wa la lẹ́mìí la jọ wọn abẹ̀mí, gbogbo wa ni wọ́n bí sáyé tẹkúntẹ̀jẹ̀, tómírá tìnira, kò sẹ́ni jábọ́ látojú ọ̀run. Jíjẹ́ adarí ohun ó kárí, torí gbogbo wa la dárí ohun, ayé kárí. Gbogbo wa àtàwọn tí wọ́n wà ní sánmọ̀ kìíní kejì ayé yìí náà la jọ wà. Àkókò kárí, time kárí 24 hours ni gbogbo wa jọ ní. Ìṣẹ́jú kárí, wákàtí kárí, wíníwíní kárí, ilẹ̀ kárí, gbogbo ohun yòókù kò kárí. Ṣùgbọ́n àwọn eléyìí tó kárí yìí náà, it's enough, it's enough. Ikú, ẹ máa ro ti kú mọ́ o. Bóyá tẹ́ ẹ bá ń ro ti kú mọ́, bóyá ẹ máa ṣe eré. Ìwọ tó yẹ kó o ṣèlú ní dáadáa, kó o túlù ṣe, kí ìlú rójú, kó túbà, kó túṣẹ, kó ráàyè. Ó sọ̀rọ̀ ẹ̀dọ̀rùn ìlú, ọ̀jẹ̀lú, ó ń jẹ́ wọ̀rùwọ̀rù. Ẹsẹ̀ mẹ́fà ni ikú lópin gbogbo ẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó wúre àtẹni tí ò wúre, ẹni lọ jẹ́jẹ́ àtẹni lọ gàràgàrà, òpin ẹ̀ ikú ni. Ẹni wúwú kà tó tẹlẹ̀ bàṣùbàṣù, tó tẹlẹ̀ lójúmọ́lẹ̀. Mo ṣe bí wọ́n ní tó bá láyà kó o ṣèkà, tó bá rántí ikú gáà kó o ṣòótọ́. Àwáyé má lọ́kọ ò sí, ẹ̀rẹ̀ fún ṣe tí a ní wúrà. Àwọn alágbára mámẹ́rò Samuel Dọ́ọ̀dà, ẹ dákun, Saddam Hussein ńkọ́, Idi Amin of Uganda ńkọ́, Osama bin Laden ńkọ́, àwọn tí wọ́n sì ṣe dáadáa, ẹ̀rí Jésù Kristi, Mother Teresa, ṣébí kú náà ni